Ìdá ń bàkọ̀jẹ́ inú ìdá ń dùn. Ìdá mọ̀ pé ilé òun lòun bàjẹ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo rádaràda tó wà lókè náà. I cannot say where Ife came from because we don't know. Oh, okay. The same question we've been asking them. Nobody ever heard of Ife until the 19th century. Before Jesus, Edo was Before Jesus. Bini or Edo people have been able to trace their history as early as the Nakuran wet phase, so many centuries before Christ. Sorry, I'm not a Christian, so I believe the Bible is fake. A party known as the Edu Party. The three sons of Paidu moved. Aka, Efa, and Emei moved from Uhe. They came here to found Ubini 40 years before Christ. Someone known by the name of Igodo, that is our first Ogiso, brought the Ubini Noah, brought them together to form a kingdom and named it Igudu Migudu. When the Portuguese came, as far back as 15th century, they had started mentioning Benin in historical materials. No West African place or kingdom had been mentioned at the time. As at 16th century, 17th century, other places like Oyo Empire was mentioned, Ijebu was mentioned, so many other today's Yoruba kingdoms, they were mentioned, or places, even Owerri. But you will never find a trace of Ile-Ife in any historical material. Ṣé tí wàá rí rádaràda tá a fẹ́ ọwọ́ ara wa fà? Tọmọkùnrin bá sọ pé Ilé-Ifẹ̀ ò sínú map kankan until 19th century. Òótọ́ ló sọ, ṣùgbọ́n irọ́ tó wà ńbẹ̀ ni pé kì í ṣe pé nítorí pé Ilé-Ifẹ̀ ò sí ni ò jẹ́ kí ó wà nínú map. Nítorí pé àwọn òyìnbó lásẹ̀sì sí ni ò jẹ́ kó wà nínú map. Ṣùgbọ́n ẹ jẹ́ ká farabalẹ̀ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ fàdíyẹ. Mi ì fẹ́ sọ èdè Gẹ̀ẹ́sì nínú fọ́nrán yìí torí Gẹ̀ẹ́sì lẹ̀ kí n ṣe fídíò yìí kí n fi reply gbogbo rádaràda tó sọ nínú fọ́nrán náà. Ẹ jẹ́ n wá sọ fún yín, ìdí kan ṣoṣo péré lẹ fi rí ilẹ̀ Yorùbá kankan nínú àwọn early maps. Ìdí ẹyọ kan ṣoṣo péré ni. Màá sì sọ fún yín pé ẹ kọ́kọ́ wo map tó wà lókè yìí. Map yìí ni àwọn òyìnbó kọ́kọ́ yà, ni wọ́n kọ́ lérò ńgbà pé bílẹ̀ adúláwọ̀ ṣe rí, òun ni wọ́n kọ́kọ́ fi ya map tó wà lókè yìí. Ní ìgbà tó wá di late 1500 wọ́n ṣe wá ya map eléyìí, ṣé ti rí eléyìí tó wà lókè yìí. Tẹ́ bá wo apá bí níbi map yìí, ẹ máa rí pé wọ́n ya ọkọ̀ ojú omi tó wà lórí agbami síbẹ̀. Wọ́n wá ya ọkọ̀ kékeré kan tó fẹ́ gba ọ̀nà tínrín kan lọ. Ṣé rí tẹ́ bá ti rí? Tẹ́ bá wo ibi tí ọ̀nà tínrín yẹn lọ, ẹ máa rí pé ibi tí ó lọ ní Benin. Kí ni ìtumọ̀ eléyìí? Ní ìgbà tí àwọn òyìnbó kọ́kọ́ dé sí ilẹ̀ wa nígbà náà, wọn ò ní access inland. Gbogbo ibi tí wọ́n ní access ni àwọn coastal area ilẹ̀ Yorùbá àbí ibi tí a mọ̀ sí Nàìjíríà lóde òní. Àwọn ibi tí wọ́n ní access nìyẹn. Ibi tí omi ò bá ti dé, wọn ò ní access síbẹ̀. Kí dẹ̀ ni ìdí ẹyọ kan? Ìdí ẹyọ kan náà ni pé tẹ́fọn bá ti jẹ wọ́n, wọ́n á ní malaria. Tó bá sì ti ní malaria, wọ́n máa ń kú ni. Ìdí ẹyọ kan ṣoṣo náà ni. So nígbà tí wọ́n dé nígbà náà, wọ́n mú ọkọ̀ agbami, ọkọ̀ wọn. Tẹ́ bá ṣe wo fídíò tí mo ṣe ní Badagry ní kòpẹ́kòpẹ́, mo sọ pé ọkọ̀ wọn máa wà lórí agbami lọ́hùn. Bẹ́ẹ̀ náà ni, òun náà ni map tẹ́ ọ̀rá ń wò lókè yìí. Ọkọ̀ wọn máa wà lórí agbami, wọ́n á wá lo ọkọ̀ alájẹ̀, wọ́n á wá fi wọnú ìlú lọ. Òun náà ni wọ́n fi lọ sí Benin nígbà náà. So kì í ṣe pé nítorí pé Benin jẹ́ nǹkan rẹpẹtẹ kan, òun ló fà á tí wọ́n fi kọ́kọ́ kọ́ Benin. Ibi tí àwọn òyìnbó lásẹ̀sì sí ní ìgbà náà, òun ni eléyìí. Ara àwọn nǹkan tá a sì máa ń sọ òun náà ni eléyìí. Kàkà kí máa fi máa rí èèyàn tó máa reply pẹ̀lú òkodoro ọ̀rọ̀ tí ó wà well documented. Reply ọ̀kan ṣoṣo tí mo rí níbẹ̀ ni ó ń sọ̀rọ̀ nípa Ifá, ibi kí ni Ifá wá sọ. Báwo la yẹ fẹ́ sọ fún àwọn ará Benin pé nǹkan báyìí ni Ifá sọ nípa ilẹ̀ wa? Báwo? Ṣé nǹkan tí mo sì ń sọ leléyìí? Ní ìgbà mìíràn, a ní ìdí òkodoro ọ̀rọ̀, àwọn nǹkan tí ó wà well documented láti fi back àwọn nǹkan tá à ń sọ, so that gbogbo àwọn rádaràda tó wà lókè yìí
kò ní máa ṣẹlẹ̀ àwa láfa mi ní parọ́ fún yín. Nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé kó tó di báyìí Ọ̀yọ́ ń jọ́yọ̀, Ifẹ̀ ń jẹ́fẹ̀, Abẹ́òkúta ń jábẹ́òkúta, kíní kan ń jábẹ́òkúta, gbogbo àwọn máa jẹ́ Yorùbá. Ìjọ́ wo gan ni wọ́n dá Abẹ́òkúta lẹ̀? 1830 ni wọ́n dá Abẹ́òkúta lẹ̀. Ìbàdàn is 1829. History is date and time. Olórúkọ kan tí gbogbo wọn ti ń jẹ́ kó tó dìgbà náà. Orúkọ náà ò dẹ̀ yí padà ju ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá náà lọ. Orúkọ tí wọ́n ti ń jẹ́ láti kó tó dìgbà yìí náà ní eléyìí. Ṣùgbọ́n yẹn ń sọ̀rọ̀ ọjọ́ ìní yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá sọ àwọn orúkọ tó wà nínú àkọọ́lẹ̀. Ẹ tún wo máàpù tó wà lókè yìí. Tẹ́ bá wo máàpù tó wà lókè yìí, ẹ máa rí máàpù yìí early 1600 òun ni máàpù tó wà lókè yìí. 1600 òun ni máàpù tó wà lókè yìí. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé nínú máàpù yẹn máa rí orúkọ bọ́m̀bẹ̀ tán pè ní bíi Hukumi àbí nǹkan kan ni wọ́n pè é. Bí àwọn Spanish ṣe máa ń kọ Lukumi ní ìgbà náà ni a ti sọ̀rọ̀ nípa Lukumi dáadáa lórí ìkànnì yìí. Àwọn náà ń pè ní Lukumi. Àwọn tí òwò ẹrú kọ́kọ́ kó ní ilẹ̀ Yorùbá. Àwọn wo ló wá kó wọn lówó ẹrú? Ẹ̀yin mo mọ̀ pé báyìí yẹn bí mo ti ṣe ń sọ yẹn, ẹ ti lè dáhùn àwọn tó kọ́kọ́ kó ìran Yorùbá lówó ẹrú. Ẹ ti lè dáhùn ẹ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n mi ò ní fẹ́ ní gbogbo ẹnu sọ fún yín. Àwọn ni wọ́n kọ́kọ́ ta ìran Yorùbá fún àwọn wo náà wá tà ní ìgbà náà. Àwọn tí wọ́n tà òun náà ni àwọn tí wọ́n máa ń sọ Olúkúnmi. A ti sọ̀rọ̀ nípa rẹ̀ dáadáa. Àwọn wo ni? Àwọn tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ tí a mọ̀ sí Olúkúnmi, sorry not Olúkúnmi, Olúkúnmi, tó máa ń sọ Olúkúnmi. So báwọn ṣe máa ń kíra wọn Olúkúnmi, Olúkúnmi. Ọ̀rọ̀ yìí ni àwọn Spanish máa ń gbọ́ nígbà náà àtàwọn Portuguese. Ọ̀rọ̀ tó máa ń gbọ́ nígbà náà nìyẹn tó jẹ́ kí wọ́n mú gbogbo ilẹ̀ yẹn, gbogbo ilẹ̀ tó ti máa ń rí àwọn ẹrú yẹn nígbà náà. Òun ló jẹ́ kí wọ́n máa tag as Okumi, 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 Okumi. Títí di later kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní rí Anago, 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 kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní rí Yariba nínú àwọn maps. So tó bá sọ pé Ilé Ifẹ̀ kò sí nínú map, kò sí nǹkan tí ò jẹ́ kó sínú map ju pé àwọn òyìnbó láṣẹ sí Ilé Ifẹ̀ lọ. Ìdí ẹyọ kan ṣoṣo náà nìyẹn. Kì í ṣe pé Ilé Ifẹ̀ ò sí. So tẹ́ bá ti rí kankan nu wọn tó padà sọ wípé kò sí ilẹ̀ Yorùbá kankan nínú map ní 1500 àbí nǹkan kan, ẹ sọ fún wọn pé nítorí pé wọn láṣẹ sí wa, òun ò jẹ́ kó sí. Reason méjì wọn dẹ̀ fi láṣẹ sí wa. Mi ò ní sọ ẹlẹ́ẹ̀kejì. Alákọ̀ọ́kọ́ ni mo ti sọ lẹ́ẹ̀kan yẹn. Tẹ́fọn bá ti jẹ wọ́n máa ń kú ni. So wọn ò ní nǹkan kan tó fẹ́ wá ṣe lórí ilẹ̀ níbi tí a mọ̀ sí inland Africa ní ìgbà náà. Kí wá ṣe ilẹ̀ Yorùbá nìkan. Ẹ jẹ́ ká wo map yìí again. Ẹ wo map tó wà lókè yìí. Ẹ máa rí pé gbogbo inland pátápátá òun ni wọn láṣẹ sí ní ìgbà náà. Òun ni wọn tag as anything. Kò dẹ̀ sí nǹkan tó fà á ju pé wọn ò lè débẹ̀. Tó bá débẹ̀ wọ́n máa kú lọ. Ní kòpẹ́kòpẹ́ mo ṣe lọ síbi tí wọ́n sin ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó tó kú sí ilẹ̀ wa, tó kú síbẹ̀ sí. Òun náà ni ẹ wo lókè yìí. Ẹ wo, ẹ jẹ́ kí n kọ̀ dánu dúró báyìí nítorí pé mi fẹ́ kí fídíò gùn jù. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ó likely kí n ṣe ẹ̀kúnrẹ́rẹ́ kí n ṣàlàyé ẹ̀ torí mo kàn explain ilé rádaràda ni. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ wo àlàyé ẹ̀, tẹ́ bá fẹ́ ẹ kọ́kọ́ explain it sísàlẹ̀, explain it sínú comment section. Then màá take time mi láti explain it dáadáa. Ẹ ṣeun.